لحن الجباه غرباء وارتضيناها شعارا للحياة غرباء ولغير الله لا نحن الجباه غرباء وارتضيناها شعارا للحياة إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباه إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباه غرباء 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 قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء غرباء غرباء غرباء. ليس الغريب هو الذي فارق الديار وودع الأهل، ولكن الغريب هو الذي يجد والناس من حوله يلعبون، ويصحو والناس من حوله ينامون، ويسلك درب الخير والناس في ضلالهم يتخبطون. وصدق الشاعر إذ يقول: قال لي صاحب أراك غريبا بين هذا الأنام دون خليلي. قلت: كلا، بل الأنام غريب، أنا في عالمي وهذه سبيلي. هذا هو الغريب، غريب عند العابثين من البشر، ولكنه عند ربه في مقام كريم. غرباء 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 ولغير الله لا نحن الجباه غرباء وارتضيناها شعارا في الحياة غرباء ولغير الله لا نحن الجباه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Àtúnkí wa káàbọ̀ sí àkọ́tún ètò Al-Ghuraba tí ó ń dé sí etí ìkànnì wa láti orí ẹ̀rọ ayélujára Facebook. Gẹ́gẹ́ bí a ti mọ̀ ní Al-Ghuraba, tí Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó ní kí àwa láǹfààní láti máa ṣe àlàyé rẹ̀, òun náà lè ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run ọba àti àwọn sàhábà ridwanullahi alaihim ajma'in. Ṣùgbọ́n lónìí a fẹ́ mú èsì kan wá lórí ọ̀rọ̀ yìí tí a ti ń rí àkọlé rẹ̀ ní ojú móhùnmáwòrán wa. Kí ni nǹkan tá a fẹ́ sọ lóyìn lágbára Ọlọ́run àti ọlá rẹ̀ ga jùlọ? Òun náà ní pé ṣé lóòótọ́ ni pé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam, ṣé lóòótọ́ ni pé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam àwọn fẹ́ ìyàwó ọmọ wọn? Ṣé lóòótọ́ ni pé Rasulullah sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ìyàwó ọmọ wọn? Eléyìí arákùnrin kan tá ń pè ní evangelist Ezekiel Noah, àwọn ni wọ́n sọ ìtàn yìí. Bẹ́ẹ̀ sì nìyí ó sì dandan fún àwa tá a jẹ́ mùsùlùmí ká sí àlàyé nígbà tá a bá rí ìrújú àwọn onírújú tí wọ́n bá ń gbé ìrújú kiri. Dandan ni fún wa kí a jáde láti ṣe àlàyé rẹ̀ fáwọn tó jẹ́ mùsùlùmí, torí pé tá a bá kọ̀ tá a láàlè sọ̀rọ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó jẹ́ wípé ìsìláàmù ò fi bẹ́ẹ̀ rinlẹ̀ nínú gbáyà wọn, tàbí ìsìláàmù ò yé wọn tó, tí wọ́n bá gbọ́ irú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó lè ṣokùnfà káwọn náà padà fi ìsìláàmù sílẹ̀. Eléyìí ló fi jẹ́ wípé ọ̀ràn yẹn nígbà tí wọ́n bá ń gbé àwọn àdápa irọ́ mọ́ ẹ̀sìn wa, tí wọ́n ń pa irọ́ èyí tí ò ṣẹlẹ̀ nínú ẹ̀sìn láti fi mú àwọn èèyàn kúrò nínú Islam, dandan ni ká jáde láti ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn. Ṣùgbọ́n kí nǹkan tí mò ń sọ kó lè bá yé wa dáadáa, á kọjá lọ sókè lọ́hùn, á lọ gbọ́ fún arántí arákùnrin evangelist Noah, Ezekiel Noah tí wọ́n sọ. Á gbọ́ fún ará náà lágbára Ọlọ́run. Bàtà bá ti wá gbọ́ fún ará yìí tán, á wà padà wá láti wá ṣe àlàyé àdápa irọ́ tí wọ́n pa. Ẹ dákun gbogbo àwa tí à ń láǹfààní àti máa wà lórí
Facebook ẹ jẹ́ ká fi kọ́mẹ́ǹtì sísàlẹ̀ sí à ń gbọ́ wa ketekete ẹ jẹ́ ká mà wọ́n sọ pé àwọn ò gbọ́ mi o wọ́n sọ pé àwọn ò gbọ́ mi ẹ dákun tẹ́ bá ti ń gbọ́ mi bẹ́ẹ̀ jẹ́ kí n mà ṣé ti ń gbọ́ mi báyà bẹ́ẹ̀ tí ì gbọ́ mi ẹ dákun tẹ́ bá ti ń gbọ́ mi jẹ́ kí n mà Rafiu Hafid Adékọ́lá wọ́n sọ wípé àwọn ò gbọ́ mi tẹ́ bá ti ń gbọ́ mi jẹ́ kí n mà ó ṣáájú kí n tó fi fọ́nrán náà síta tẹ́ bá ti ń gbọ́ mi jẹ́ kí n mà tẹ́ ẹ̀ bá ti wá gbọ́ mi jẹ́ kí n mà sókàlẹ̀ ètè máa ètò ẹ̀ kí a ṣe ẹnjìníà ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá wa wo kí ló ń ṣẹlẹ̀ ní apá tòun ẹ dákun ẹ bá wa yẹ̀ wò kí a lè bá àmọ́ tó yẹ ká ṣe ń bọ̀. Àwọn sọ pé àwọn tí ń gbọ́ wa o wọ́n láwọn tí ń gbọ́ wa alhamdulillah ẹ̀sìn ọlọ́run bá wa san yín lẹ́san dáadáa wọ́n láwọn tí ń gbọ́ wa kódà tó bá rí bẹ́ẹ̀ ẹ já padà lọ sí òkè ẹ jẹ́ ká lọ gbọ́ fọ́nrán evangelist Ezekiel Noah ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán nǹkan tí wọ́n sọ ká lè bá àmọ́ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí kí n tá a fẹ́ sọ ẹ̀kọ́ lè bá àyè gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká kọjá lọ sókè náà ń bọ̀. Bíbélì another place tá a bá ní Allah lọ́lọ́run ǹjẹ́ Allah lè sọ pé ká bá ìyàwó ọmọ wa sùn? Ẹ má gbàgbé o pé ànábì Muhammad òun ló sanwó orí Zainab nígbà tí Saheed fẹ́ fẹ́ ẹ̀yìn ìgbà ìmọ̀ náà ló lọlé wọn tó rí Zainab ní òwò. Ibi tí ànábì ti sọ̀rọ̀ láti báàkì ara ẹ̀ up a máa kà àdìsí ló tún yòókù o. So ẹni sùúrù nígbà tí ọkùnrin ìyàwó wa sọ fún ọgbà ọkọ mi ànábì wá bí lẹ́nu ó rí mi báyìí ó dẹ̀ sọ wípé mo rẹwà mo ṣe báyìí ọmọkùnrin yẹn ní láti lọ bá ànábì Zaid lọ bá ó ní òun yànda ọmọbìnrin òun ò fẹ́ mọ́ ànábì ní bẹ̀rù Ọlọ́run o má ṣe bẹ́ẹ̀ o máa prove ẹ̀ fún wa. Quran chapter 33 verse 37 to 40. Ẹ lè kà fún wọn létà torí time mi. Ó sọ fún wọn. Ó ní no, ẹ má fi waste time. Ìgbà tó wá sọ bẹ́ẹ̀ fún Muhammed ń bẹ̀rù Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ o, má kọ ìyàwó ẹ o. Kò pẹ́ tí ọkùnrin wo ló máa gbọ́ bẹ́ẹ̀? Kò pẹ́ tó kọ sílẹ̀ ni Muhammed na wọ́n gan. Ọmọ adopted son tá a bá pè é ládọ́tọ̀ son ṣé kìí ṣe ọmọ èèyàn ni ló mú ọwọ́ gan instead kó settle family ó máa ń bá alájọṣepọ̀ àwọn èèyàn wá dìde pé irú kí leléyìí ló fi ẹsẹ̀ Kùránì tí mo sọ ìbáàkì ara ẹ̀ up. 5 minutes ló fi báàkì ara ẹ̀ up ká lè sọ pé lótìtọ́ àti lódodo òjíṣẹ́ Ọlọ́run. Ànábì náà tún sọ̀rọ̀ kan. Ó ní tó bá jẹ́ lótìtọ́ àti lódodo lòun ń parọ́ ni. Ó ní àwọn Ọlọ́run àwọn ò bá ti yọ ọkàn ànábì kúrò ń bẹ káwọn sì sí ẹ̀ kó má ṣiṣẹ́ mọ́. Ẹni tá à ń sọ. Inú mi dùn pé gbogbo ala láǹfààní láti gbọ́ fọ́nrán tí evangelist Ezekiel Noah àfárá tí wọ́n sọ sẹ́yìn náà ti rí báyìí inú mi dùn pé ẹ jẹ́ ká wá di nǹkan kan mú o. Alákọ̀ọ́kọ́ ni wípé arákùnrin evangelist wọ́n mú àyàwó náà lọ Quran ṣùgbọ́n wọn láǹfààní àti tú àyà náà wọ́n kọ́ sí òkè rẹ̀ gbogbo ọgbà náà lábá ní àǹfààní àti Suratul Ahzab Quran chapter 33 verse 37 to 40 Suratul Ahzab Quran chapter 33 verse 37 to 40 òun náà ni ẹ̀rí tí arákùnrin mú wá lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ á ṣàlàyé súrọ̀ yẹn dáadáa áyà tí wọ́n dákọ̀ áyà 4 àbí 3 á ṣàlàyé rẹ̀ dáadáa áyà ìgbẹ́ láti fi ṣe àgbékalẹ̀ ìjókòó alágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ. ẹlẹ́ẹ̀kejì evangelist Ezekiel Noah wọ́n béèrè kan lọ́wọ́ èmi àti gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí àti gbogbo ẹni tí ì ṣe mùsùlùmí náà
tó ti yẹ gbogbo anábì léèrè o wọ́n ní Zaid ibn Haritha adopted child ló jẹ́ fún Rasulullah sallallahu alaihi wasallam wọ́n wá ń béèrè pé ṣé kì í ṣe wípé ọmọ tí èèyàn bá adopt ṣé kì í ṣe pọ́nmi èèyàn náà ni tó ti ẹni tí làákàyè rẹ̀ bá pé tó sì ní tí al-aqlu salim làákàyè tó pé dáadáa tó sì jẹ́ wípé òdodo ń bẹ pẹ̀lú rẹ̀ yóò mọ̀ wípé ọmọ tí ìbá ti ń sọmọ èèyàn ó ń gbé lọ́dún èèyàn gbàtọ́ àmúnímọ̀ ọmọ ní ìbálòpapọ̀ wa àbálò ní ìbálòpọ̀ ọmọ ṣùgbọ́n a lè fi wé ọmọ torí pé kò ní jogún nílẹ̀ Yorùbá tó máa fẹ́ jẹ ogún wọ́n ní kí ìkan kèké oko ìjẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálàá Allahu Akbar ẹ wà bùsí adopted child nílẹ̀ Yorùbá kì í jogún ọmọ tá a gbà tọ́ bóyá nínú mọ̀lẹ́bí ni tí ò bá sí nínú mọ̀lẹ́bí tó súnmọ́ wa dáadáa ní tí Yorùbá náà gbà pé ní jogún ò ní fún un tó bá jẹ́ wípé ọmọ alágbàtọ́ láti ta ni bóyá ọmọ ọ̀rẹ́ ni bóyá ọmọ kinní kan ni tàbá kan tí ẹ rí tàbá pé àbùkátà kárí ọmọ kan tí ó mọ fún wa lọ́wọ́ àwa gbọ́ ọmọ kan tó láti ta àsóńbẹ ní ọmọ tí máa jogún lẹ̀ Yorùbá la ilaha illallah Muhammadu Rasulullah mo fi máa ń sọ fún wa wípé gbogbo àwa tí a ti dàgún lásì ọ̀rọ̀ ìtàn nínú Islam tó bá padà di àsìkò kan a ní rí ọ̀nà àbáyọ sí nǹkan má ju ìtàn lọ ìtàn yóò padà máa dá àwọn tó rújú tàbí ìrújú táwọn èèyàn fẹ́ máa gbé wá ìtàn yóò máa dá wa padà síbi tó lẹ́tọ̀ọ́ ìtàn yóò máa clear àwọn nǹkan tó jẹ́ àdáparọ́ yàtọ̀ sí nǹkan tó jẹ́ òdodo ló jẹ́ sí pé Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ kò fi ọ̀rọ̀ ìtàn sísọ fún Rasulullah sallallahu alaihi wasallam kò fi ṣeré láta àwọn àyátì bíi 4-5 nínú Al-Qur'an tọ́lọ́run ti ń sọ fún Rasulullah sallallahu alaihi wasallam àwọn àǹfààní tó wà níbi ìtàn àwọn àǹfààní tá a lè rí níbi ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run ọba Rasulullah sallallahu alaihi wasallam Ọlọ́run ọba ń sọ fún láì mọ iye àyà nínú Al-Qur'an ẹ jẹ́ ká lọ sínú Suratu Taha Quran verse 99 Suratu Taha verse 99 Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jù lọ sọ fún Rasulullah wípé kadhalika naqussu alayka min anba'i rusul Ọlọ́run ní kadhalika naqussu alayka Ọlọ́run ní báyìí láwọn Ọlọ́run ọba àti máa ń sọ àwọn ìtàn fún rẹ̀ Rasulullah min anba'i ma qad sabaqa à ń sọ nípa ìtàn ìgbésí ayé àwọn tó ti ṣáájú nínú àwọn ànábì wa à ń sọ ìtàn ìgbésí ayé àwọn ànábì tó ti lọ látòrí ànábì Adam aleyhisselam tí tó fi dé orí ànábì Isa aleyhisselam tó yẹ pé òun ló gbẹ̀yìn ṣáájú kí Rasulullah sallallahu alaihi wasallam tó dé Ọlọ́run báyìí láti ń sọ ìtàn ìgbésí ayé wọn fún ọ. bákan náà ẹ jẹ́ ká lọ sí inú Suratu Hud aya 120 Ọlọ́run bá tí ó láre gàdú lọ sọ pé nahnu naqussu alayka min anba'i rusul Ọlọ́run ní àwa là ń sọ àwọn ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run bá àwa là ń sọ fún rẹ̀ Rasulullah ma nuthabbitu bihi fu'adak Ọlọ́run ní ìta fi ń sọ ìtàn yìí fún ọ ni pé a fẹ́ fi ọkàn rẹ balẹ̀ a fẹ́ jẹ́ kí ìtàn yẹn kó máa fi ọlọ́kàn balẹ̀ nígbà tó bá rí nǹkan ìbànújẹ́ ní ìtàwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n ń gbé wá láti fi gbógun tì ọ́ ọkàn yóò lè balẹ̀ nígbà tó bá ti gbọ́ ìtàn ìgbésí ayé àwọn ànábì tó ti ṣáájú. ìtàn Islam nínú àwọn àǹfààní tí máa ń ṣe wá ni pé mẹ́rin fàbítù bihi fu'adak Ọlọ́run máa ń lò láti fi ọkàn àwa mùsùlùmí balẹ̀ Ọlọ́run máa ń lo ìtàn nínú Islam láti fi wá lọ́kàn balẹ̀ nígbà tá a bá rí nǹkan òwúwo ọkàn nígbà tá a bá rí àdánwò láti ọ̀dọ̀ àwọn ọ̀tá nígbà tí ogun wàhálà kan bá ṣẹlẹ̀ sí wa láyé nínú àwọn àdánwò tọ́lọ́run ti ní kò ní máa ṣẹlẹ̀ sí wa láyé ìtàn àwọn ànábì tá a ti gbọ́ nínú ìdààmú nínú fòòró nínú wàhálà tí wọ́n ti rí tòun ti bẹ́ẹ̀ náà wọ́n sì dúró kí ni ìgbẹ̀yìn ìdààmú náà kí ni ìgbẹ̀yìn wàhálà tó bá wọn náà Ọlọ́run padà san wọ́n lẹ́san àlùjánnà Ọlọ́run padà kẹ́ wọn ní kẹta yé tó padà fi táàkìrọ̀ náà kún fún wa eléyìí yóò máa jẹ́ kí ọkàn tiwa náà lè balẹ̀ wípé ìgbẹ̀yìn yóò padà dá tí ìbẹ̀rẹ̀ bá tiẹ̀ lé. bákan náà Ọlọ́run máa ń sọ ìtàn fún Rasulullah sallallahu alaihi wasallam nítorí ká lè bá ronú nígbà tá a bá fẹ́ hùwà tí ò tọ́ á lè ronú á lè páyà Ọlọ́run ọba nínú ìdí tọ́lọ́run ti torí rẹ̀ sọ ìtàn fún wa nìyẹn. tá bá lọ wọnú Suratul A'raf aya 176 Suratul A'raf aya 176 Ọlọ́run bá sọ wípé faqsus liqasas la'allahum yatafakkarun Ọlọ́run ní rẹ̀ Rasulullah faqsus lahum liqasas máa sọ ìtàn
fún àwọn èèyàn, máa sọ ìtàn fáwọn sọ̀hábà, máa sọ ìtàn fáwọn mùsùlùmí. Ìtàn tó bá ń sọ fún wọn yìí la'allahum yatafakkarun, wọ́n lè máa ronú látara àtàn. Ẹni pé àwọn sọ̀hábà wọ́n lánàá bí a máa sọ̀rọ̀ àlùjánnà fáwọn, àwọn sì máa ran kan bíi pé káwọn wọnú ẹ̀ lójú ẹsẹ̀. Ànábì sì máa ń sọ̀rọ̀ iná fáwọn, nígbà tánábì bá ń sọ àwọn ẹ̀rọ bá àwọn débi pé àwọn ò ní lè mira, bí pé táwọn bá mira sẹ́yìn báyìí tàbí wájú báyìí àwọn lọ já sínú náà ni. Eléyìí yóò máa dá wa padà kúrò níbi ká kú ẹ̀mí kúrò níbi ayé, yóò máa dá wa padà síwájú Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ. Eléyìí nínú àwọn àǹfààní tí ìtàn tó máa ń sọ ni. Nínú àwọn àǹfààní tó wá ga jù tí ìtàn máa ń gbé wá, Ọlọ́run bá Ta'ala tún sọ nínú Al-Qur'an ní Suratu Yusuf aya 111. Ọlọ́run bá Ta'ala sọ wípé laqad kana fi qasasihim ibratun li ulil albab. Ọlọ́run laqad kana fi qasasihim, Ọlọ́run ní pàápàá ò dájúdájú ó wà níbi ìtàn ìgbésí ayé àwọn ànábì tó ti kọjá lọ. Ibratun, àwọn ọgbọ́n, àwọn ẹ̀kọ́, àwọn òye li ulil albab, fáwọn tó ní làákàyè, fáwọn tí làákàyè wọn pé, fáwọn tó lè ronú ìpìlẹ̀, tó lè ronú ìgbẹ̀yìn. Ọlọ́run ní ẹ̀kọ́ ń bẹ nínú ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run ní ìtawà ti pàtì lónìí. Wọ́n wá ní ìtàn táwọn ò kà, wọn làwọn àwọn tí ì ṣe mùsùlùmí wá ń bá wa kà táwọn ń tọwọ́ bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní irú àwọn ìtàn bẹ́ẹ̀ yóò ti gbé àwọn aburú sínú gbáyà rẹ̀ nípa Islam. Ṣùgbọ́n lágbára ọlọ́ọ̀ba ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí, Ọlọ́run lò ní sábàb láti tan ìmọ́lẹ̀ sínú gbáyà gbogbo ẹni tí wùwù dúpẹ́ bá ń bẹ lọ́kàn rẹ̀, insha Allah. Ẹ jẹ́ fún wa ní àyà kan sínú Al-Qur'an. Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jù lọ, ó tún padà sọ́nù Al-Qur'an. Ọlọ́run ní nahnu naqussu alayka ahsanal qasas. Ọlọ́run láwa là ń sọ àwọn ìtàn tó dáa fún rẹ̀ ànábì, kìí ṣe irú ìtàn tí pásítọ̀ yìí sọ. Ọlọ́run láwa là ń sọ ìtàn tó dáa, ìtàn tó lálàáfíà, ìtàn tí èé ṣe asatirul awwalin, ìtàn ajá ìjàpọ̀ ọkọ yẹn níbo. Ọlọ́run ní kìí ṣe irú ìtàn bẹ́ẹ̀. Ọlọ́run wá pa Rasulullah sallallahu alaihi wasallam faqsus lahum al-qasas la'allahum yatafakkarun. Máa sọ ìtàn fáwọn sọ̀hábà, máa sọ ìtàn fáwọn mùsùlùmí ká lè bá ronú, kí làákàyè wọn lè bá ṣí. Ìdí ni tó jẹ́ sí pé a gbọ́dọ̀ fi ìtàn lẹ̀ nínú Islam, a gbọ́dọ̀ fi ìtàn, a gbọ́dọ̀ fi ṣeré nínú Islam wa. Náà kí wá ló ṣẹlẹ̀ nípa ìtàn ìtàn tí arákùnrin gbé nínú ìtàn tí ó sọ wípé Rasulullah sallallahu alaihi wasallam ó fẹ́ ìyàwó ọmọ rẹ̀. Kìí ṣe pé ìyàwó ọmọ ẹ̀ ó fẹ́, ó ti kọ́kọ́ pè ní adopted child, àti mọ̀ wípé ajẹ́pẹ́ kì í sọ ọmọ tánà bí ó jẹ́ kó clear sí wa. Ṣùgbọ́n ní tí ìmọ̀ gidi wà ń bẹ̀ ni wípé arákùnrin ó ń pe ànábì lóní zina, ìtumọ̀ ẹnu. Evangelist Ezekiel Noah, tá a bá mọ nǹkan tó sọ nínú nǹkan tá a gbọ́ tán, èyí tí ń sọ ni wípé Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ Allah onízina ni, torí pé ànábì wọlé ti Zainab bintu Jahsh, ìyàwó arákùnrin tó jẹ́ ìkan nínú àwọn ẹrú Rasulullah sallallahu alaihi wasallam tí orúkọ rẹ̀ jẹ́ Zaid ibn Haritha. Wọ́n ní Rasulullah sallallahu alaihi wasallam wọlé tì ní ìgbà tí ó wà ní kíni, ní ìgbà tí ó wà ní ọ̀dẹ̀dẹ̀ tó wà nínú ilé ọkọ rẹ̀. Ọkọ ti jáde lọ, Rasulullah sallallahu alaihi wasallam wá wọlé tì, ànábì bá ní nǹkan papọ̀. Ṣẹ́gbẹ́ zina ló ó lẹ òkò zina má Rasulullah sallallahu alaihi wasallam. Ṣé bẹ́ẹ̀ wá ní ìtàn yẹn ti lọ àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ jẹ́ ká tan ìmọ́lẹ̀ sí ilé lágbára náà bá ti ọlá rẹ̀ ga jùlọ. Mò ń bọ̀. Naam, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Ta ni wọ́n pè ní Zaid ibn Haritha? Zaid ibn Haritha jẹ́ ìkan nínú àwọn sọ̀hábà, àwọn sàábé tí wọ́n sin gbà sí Rasulullah sallallahu alaihi wasallam. Àwọn tí wọ́n mú ojú tó ẹ̀sìn Islam pẹ̀lú òjíṣẹ́ Allah. Àwọn tí wọ́n jagun as-sabiqun al-awwalun min al-muhajirin wal-ansar wal-ladina taba'uhum bi ihsan. Ọlọ́run láwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ ní ìṣáájú nínú àwọn arìnrìn àjò láti ìlú Mákà lọ sí ìlú Madina, àti àwọn tó kún Islam àwọn mùsùlùmí lọ́wọ́ láti ìlú Madina, wal-ladina taba'uhum bi ihsan. Àtàwọn àwọn tàbíìn, àwọn tó wá lẹ́yìn wọn náà, tí àwọn náà tó tẹ̀lé wípa àwọn sọ̀hábà yìí. Ọlọ́ni radiyallahu anhum wa radu anhu. Ọlọ́ni èmi Ọlọ́run bá yọ́nú sí wọn, mo ti yọ́nú sí wọn.
àwọn náà sì yọ́nú sẹ́san tẹ́mi Ọlọ́run bó padà sí fún lọ́la ní kíámà. So àwọn sọ̀hábà yìí ìkan nínú wọn náà ni Zaid ibn Haritha, ìkan nínú wọn òun náà ni Zaid ibn Haritha. Zaid ibn Haritha yìí kì í wá ṣe sọ̀hábà tó gba Islam lẹ́yìn ìgbà tánàbí ti dé ìlú Madina. Zaid ibn Haritha kì í ṣe sọ̀hábà tó gba Islam lẹ́yìn ìgbà tánàbí ti di òjíṣẹ́. Ìgbà wo ni Zaid ibn Haritha gba Islam? Ìgbà wo ló ń bẹ pẹ̀lú Rasulullah? Zaid ibn Haritha ti ń bẹ pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam qabla nubuwwatihi. Síwájú kánàbí tó di ànàbí ni Zaid ibn Haritha ló ti ṣe kíni ní ti ń bẹ pẹ̀lú Rasulullah. Èyí ni wọ́n jẹ́ kí n mú ìtàn náà wá sẹ́yìn díẹ̀ ká lè láǹfààní ká lè bá àwọn ta ni wọ́n ń pè ní Zaid ibn Haritha àti báwo ló ti di ọmọ tí ànàbí padà gbà tọ́. Zaid ibn Haritha arákùnrin kan tí wọ́n ń pè ní Hakim ibn Hizam. Hakim ibn Hizam yìí ó jẹ́ ọmọ àbúrò Khadija bintu Khuwaylid tó jẹ́ ìyàwó àkọ́kọ́ Rasulullah sallallahu alaihi wasallam. Khadija bàbá tó bí ní Khuwaylid. Hizam òun àti Khadija tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n, bàbá àwọn méjèèjì ní Khuwaylid. Ó ti yé. So ọmọ tí Hizam wá bí òun ni Hakim. Hakim wá jẹ́ ọmọ àbúrò Khadija bintu Khuwaylid. Hakim lọ sí ìlú Sham níjọ́ kan. Ìgbà tó dé ìlú Sham, àwọn kan lọ jà wọ́n lọ kó ẹrú nílùú kan, wọ́n wá kó àwọn ẹrú yẹn wá sí ìlú Sham. Ìgbà tí wọ́n wá dé ìlú Sham, wọ́n fẹ́ ta àwọn ẹrú yẹn fún àwọn èèyàn nílùú. Ibẹ̀ ni Hakim bin Hizam, òun náà wá òkú òun fẹ́ ra ẹrú. Ìgbà tí ó wà ra ẹrú tó rà ńjọ́ náà lọ́hùn, ó wá jẹ́ Zaid ibn Haritha. Ìgbà tó wá mú Zaid ibn Haritha kúrò ní Sham, ó mú padà wá sí ìlú rẹ̀ nílùú Mẹ́kà. Àsìkò yìí kò pẹ́ sí àsìkò ní Rasulullah àti Khadija bintu Khuwaylid bí wọ́n fẹ́ ra wọn gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó. Rasulullah wà ní ọmọ 20 ọdún àti 5. Khadija bintu Khuwaylid wà ní ọmọ 40 ọdún 40 years. Ìgbà tí Hakim ibn Hizam tó jẹ́ ọmọ àbúrò Khadija wá dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí ṣe Khadija, ó wá sọ fún Khadija pé kó mú kan nínú àwọn ẹrú tí ń bẹ nílẹ̀ ní tó bá ti mú bẹ̀ náà ló fún pé ó máa mú lọ gẹ́gẹ́ bí ẹ̀bùn. Báyìí ni Khadija ti mú Zaid ibn Haritha nínú àwọn ẹrú tí Hakim ibn Hizam kó kalẹ̀. Ìgbà tí Zaid ibn Haritha ti wà lọ́dọ̀ Khadija gẹ́gẹ́ bí khadim ẹrú, Rasulullah wá nífẹ̀ẹ́ sí Zaid ibn Haritha, ó wá sọ fún Khadija kó yọ̀ǹda rẹ̀ fóun kó máa jẹ́ khadim fóun. Báyìí ni ìyàwó ti yọ̀ǹda rẹ̀ fún ọkọ rẹ̀. Báyìí ni Zaid ti di ẹrú lọ́dọ̀ Rasulullah sallallahu alaihi wasallam. Ànábì wa ń bá a lò gẹ́gẹ́ bí ìbálòpọ̀ ọmọ. Ànábì ń ṣe dáadáa, àsìkò mú nímọ̀ ẹrú. Ẹ má gbàgbé pé àsìkò Ànábì sì jẹ́ ọmọ 20 ọdún àti 5, kò tí ì di Ànábì rárá. Àwọn arìnrìn-àjò kan láti ìlú tí Zaid ibn Haritha ti wá, wọ́n wá rìnrìn àjò wá sílùú Mákà gẹ́gẹ́ tí mọ̀ pé wọ́n máa ń ṣe káràkátà káàkiri àwọn ìlú ni. Ìgbà tí wọ́n dé ìlú Mákà, wọ́n ṣe alábàápàdé Zaid ibn Haritha nílùú Mákà. Ibi ni wọ́n wà, bàbá rẹ̀ ti ń sunkún gbogbo òbí, bàbá rẹ̀ ń wá kiri, ó ń bẹ̀rẹ̀ sí ń wá ó kiri. Tó gbé Zaid ibn Haritha, òun àti ìyá rẹ̀ náà jọ rìnrìn àjò ìjọ tí àwọn tó jí wọn kó tí wọ́n jí wọn kó lẹ́yìn ìyá rẹ̀. Ó kọ ìyá rẹ̀ ní Sauda bintu Thalaba. Sauda bintu Thalaba olókọ ìyá Zaid ibn Haritha. Ó kọ bàbá rẹ̀ ní Al-Haritha. Ìgbà tí bàbá rẹ̀ táwọn ẹni wá padà sí ìlú wọn, wọ́n wá sọ fún bàbá Zaid wípé àwọn ti rí Zaid nílùú Mákà ló sì wà, kódà ẹ̀yà Banu Hisham, ẹ̀yà Banu Quraishi ó ní Zaid wà. Báyìí ni Haritha àti àbúrò Zaid tí a pè ní Ka'b, àwọn méjì bá gbéra láti ìlú wọn, wọ́n wá sí ìlú Mákà. Ìgbà tí wọ́n dé ìlú Mákà, wọ́n wá ibi tí Zaid wà kiri. Wọ́n wá dé ọ̀dọ̀ Rasulullah, wọ́n rí wípé ẹ̀yà Banu Hashim ló ti wá. Bàbá yìí sì wọ́n mọ Rasulullah, wọ́n mọ àwọn ìbátan Rasulullah wípé Banu Hashim, Abdul Muttalib, Abu Talib nínú àwọn ṣùhádà, àwọn abẹnugan nínú ìlú ni wọ́n jẹ́.
báyìí ni arákùnrin ti ń kí Rasulullah pẹ̀lú àwọn bàbá ńlá rẹ̀ wípé ẹni rere ni wọ́n nínú àwọn tí wọ́n sì ń mójútó ìlú Mákà inú rẹ̀ ní bàbá ńlá rẹ̀ wà wọ́n sì mọ̀ pé ẹni rere lòun náà yóò ṣe dáadáa pẹ̀lú àwọn ànábì ní kí ni wọ́n bá wá wọ́n láwọn wá ọmọ àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ làwọn wá láti wá gbà ta lọmọ yín tí ń bẹ lọ́dọ̀ mi wọ́n wá ní ọmọ àwọn ní Zaid ibn Haritha àwọn ní Haritha ọmọ ní Zaid tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n àwọn sì ti kó owó wá táwọn ò fi ra ẹ̀mí rẹ̀ padà torí wọ́n ti fún ọ o ti dẹ́wú lọ́dọ̀ ti sọ àwọn fẹ́ rà padà pẹ̀lú owó òbítíbitì yẹ tó bá fẹ́ làwọn ó san àwọn ti kówó dání Rasulullah sallallahu alaihi wasallam wá sọ wọn wípé yín fún yín ní ẹ̀san nǹkan méjì ìkànnì méjì tó bá ti pọ́ sí ló tẹ́ mi lọ́rùn tó bá ti tẹ́yìn náà lọ́rùn wọ́n ní kíni ànábì ní yín pé Zaid ibn Haritha wá tó bá ti dá yín mà tó sì fi rinlẹ̀ pé yín lẹ bí òun yín wàá sọ fún un pé tó bá nífẹ̀ẹ́ kó máa bẹ pẹ̀lú mi ajẹ́pẹ́ yìí ó máa lọ yóò máa gbé pẹ̀lú mi tó bá yẹ kó nífẹ̀ẹ́ kó máa bá yín lọ yín jẹ́ kó máa bá yín lọ ìyìn ní gbowó kankan lọ́wọ́ yín yín jẹ́ kó máa bá yín lọ ìyìn ní gbowó kankan lọ́wọ́ yín mo yọ̀ǹda rẹ̀ inú àwọn òbí Zaid ibn Haritha inú wọn dùn pọ̀ pé irú èèyàn ṣe ń yẹ ní eré báyìí pẹ̀lú òbítíbitì owó tó fi máa ń ra irú ìlú Mákà nígbà náà lọ ó wá sọ wípé tí ọmọ ń bá ti tẹ̀ láwọn àwọn ó yọ̀ǹda rẹ̀ tó bá ti gbà kó ń tẹ̀lé àwọn báwo ni ó ṣe wá nífẹ̀ẹ́ kó máa bẹ pẹ̀lú ẹni ẹlẹ́ni ju kó máa bẹ pẹ̀lú àwọn òbí ẹ̀ lọ báwo ni ó ṣe nífẹ̀ẹ́ kó máa bẹ ní abẹ́ ìgbèkùn ju kó wà ní ẹni tí ó wà ní ọmọlábí ẹni tó ní fírídọ̀mù lọ inú wọn dùn pé Zaid nífẹ̀ẹ́ kó máa tẹ̀lé àwọn lọ́lé ni ṣùgbọ́n wọ́n pe Zaid jáde ànábì wa sọ pé ilẹ̀ Zaid ibn Haritha tá lẹ́ni oníbàbá mi ni àwọn ní Haritha tá lẹ́ni oníkáàbù ní àbúrò mi nu ọ̀tọ̀ wọ́n láwọn wá láti wá mú ọ àwọn fẹ́ máa mú ọ lọ inú mi sì dùn láti yọ̀ǹda rẹ tó bá sọ pé o nífẹ̀ẹ́ láti máa bá wọn lọ ṣùgbọ́n tó bá wò pé o ò nífẹ̀ẹ́ kó máa bá wọn lọ ó wù ọ́ kó o wà pẹ̀lú mi èmi náà sì tán láti gbà ọ́ sọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ ṣùgbọ́n sí ìyàlẹ́nu Zaid ibn Haritha dípò kó sọ wípé ó máa tẹ̀ láwọn òbí òun lọ kóun kó lábẹ́ ìgbèkùn kó wà ní ẹni tó fi tó jẹ́ ọmọlábí dípò ẹrú Zaid ibn Haritha wá sọ pé bal aqumu indaka pé ara ò ìyìn sí tá àti tẹ̀lé wọn lọ́wọ́ yìí máa bẹ pẹ̀lú ẹ̀ Rasulullah ni ẹnu ya bàbá rẹ̀ ẹnu ya àbúrò rẹ̀ wípé báwo ló ṣe nífẹ̀ẹ́ kó máa bẹ lábẹ́ ìgbèkùn tó kó máa bẹ ní abẹ́ kó wà lábẹ́ ìpèkùn ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ju kó wà ní abẹ́ òmìnira lọ Zaid ibn Haritha ní ara ẹni yóò mú mi gẹ́gẹ́ bí ẹrú ó mú mi gẹ́gẹ́ bí ọmọ inú rẹ̀ tó bí ni ó dà mí mọ́ máa tọ́ ni báyìí ni Zaid ibn Haritha ó ṣe dúró pé ọ̀dọ̀ ànábì lówó máa wà ṣùgbọ́n kí ọkàn àwọn bàbá Zaid lè balẹ̀ ànábì wa mú Zaid lápá ó mú dání lọ sínú Kaaba àwọn òbí ẹ̀ náà tẹ̀lé ó mú dénú bẹ̀ ó wá pe gbogbo àwọn ará Mákà nígbà náà lọ́hùn ó pe gbogbo wọn dáadáa ìgbà táwọn èèyàn péjọ bìbà ó wá sọ wípé látòní ìlọ o hádà rajulun arákùnrin tẹ́ ń wò yìí o ó wà Zaid ibn Muhammad pé yóò máa jẹ́ Zaid ibn Muhammad yarithuni wa arithuhu yóò tí n bá ti lè fayé lẹ̀ yóò wà ní àwọn tí ó jogún mi tó náà bá ilé kú síwájú mi èmi náà ó jogún rẹ̀ eléyìí ní sèṣì wọn nílẹ̀ Lárúbáwá nígbà náà lọ téèyàn bá nífẹ̀ẹ́ ẹrú kan dáadáa ìyẹn lè sọ́dọ̀ ọmọ èèyàn ìyẹn lè pè pé ó ti dọ́ ọmọ èèyàn èyí ó sọ́dọ̀ ọmọ yóò sì wà ní ẹni tí ó jogún ìṣesí kan nínú irúfò Lárúbáwá ní lánàá síwájú kí Islam tó dé inú bàbá Zaid wá dùn àti àbúrò rẹ̀ wọ́n bá padà sílùú wọn pé alhamdulillah ọmọ àwọn ń bẹ nípò ìfọ̀kànbalẹ̀ báyìí ni wọ́n ti lọ Zaid wá ń bẹ lábẹ́ Rasulullah síwájú nùbúwà Rasulullah kánàbí tó di ànàbí ní Zaid ibn Haritha ó ti ń bẹ pẹ̀lú Rasulullah sallallahu alayhi wa sallam báyìí ni ìsẹ̀mí wọn ti ń lọ Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n tọ́jú Zaid ibn Haritha títí tó fi di àsìkò tó dàgbà tó fẹ́ tó ìyàwó ní ìgbà tí Zaid ibn Haritha wá tó láti ní ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam ó wá wò pé tó ta ló fẹ́ fún Zaid ibn Haritha ó rí Zainab bintu Jahsh ó rí gẹ́gẹ́ bí obìnrin ó dẹnu ìfẹ́ kọ́ ta gan ni Zainab bintu Jahsh gan Zainab bintu Jahsh nínú àwọn àbátan Rasulullah ni Zainab bintu Jahsh nínú àwọn àbátan Rasulullah nínú àwọn mọ̀lẹ́bí Rasulullah ni
orúkọ ìyá rẹ̀ ní Umama bintu Abdul Muttalib. Umama bintu Abdul Muttalib nínú àwọn ọmọ obìnrin tí Abdul Muttalib bí òun ni Umama. Umama jẹ́ ẹ̀gbọ́n fún Abdullah tó jẹ́ bàbá Rasulullah. Bàbá Rasulullah ni àbíkẹ́yìn Abu Abdul Muttalib. Ọmọ tí Abdul Muttalib bí tó kẹ́yìn òun ni Abdullah. Àbíkẹ́yìn Abdul Muttalib ni Abdullah tó jẹ́ bàbá Rasulullah sallallahu alayhi wa sallam. Umama yìí tó jẹ́ ọmọbìnrin fún Abdul Muttalib òun ló bí Zainab. Ó túmọ̀ sí wípé ọmọ ẹ̀gbọ́n bàbá Rasulullah ni Zainab bintu Jahsh jẹ́. Ọmọ ẹ̀gbọ́n bàbá Rasulullah oníta ni Zainab bintu Jahsh. Ìgbà tó wá jẹ́ náà fẹ́ kọ́ àfáwà Zaid bin Haritha ó jẹ́ bí ọmọ ànàbí lẹ́gbẹ̀ẹ́ kan látara àgbàtọ́. Zainab bintu Jahsh ó jẹ́ ọmọ ànàbí látara bíbí, ó súnmọ́ dáadáa ju Zaid lọ. Ó túmọ̀ sí pé ànàbí ń bẹ láàrin àwọn méjèèjì ń ló fà á tí Rasulullah sallallahu alaihi wasallam òun ló ṣe nìká fáwọn méjèèjì. Rasulullah sallallahu alaihi wasallam àwọn ni wọ́n ṣe nìká fún àwọn méjèèjì. Náà ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n ṣe nìká fún àwọn méjèèjì, Rasulullah gan àwọn gan ni wọ́n ṣe kíni, àwọn ni wọ́n san sọ̀dáàkì, àwọn ni wọ́n san owó orí Zainab, àwọn ni wọ́n san fún ní orúkọ Zaid bin Haritha. Àwọn náà bá Zaid bin Haritha san owó orí rẹ̀. Àwọn nǹkan tí Rasulullah fi san owó orí ń jọ́ náà lọ́hùn, òjíṣẹ́ Allah san asharatu dinar 10 dinar, ànábì san wasitina dirham àti 60 dirham. Bóyá kí n sọ pé tó lè yé wa ní tó súnmọ́ kí n sọ pé pọ́ùn 10 àti 60 sísì, pọ́ùn 10 àti kíni àti 60 sísì, kí n sọ pé tó lè súnmọ́ wa báwọn. Ó lànà bí fún ní owó wàdírí àn, ànábì fún ní aṣọ tó bí máa ń wọ̀ dírìhù wà ìzáàrọ̀n àti aṣọ bí ìró, aṣọ tó bí lè wọ̀ tí ó bu ara rẹ̀. Bákan náà wà khamsina muddan min ta'am àti oúnjẹ kò bí owó 50, oúnjẹ kò bí owó 50 wà thalathina sa'an min tamrin àti támúrù dàbínú tá a máa jẹun ọgbọ̀n kò bí owó rẹ̀. Lànà bí kó gbogbo ẹ̀ kò fún Zainab bintu Jahsh láti fi ṣe owó orí fún gẹ́gẹ́ bí wípé ó gbà láti fẹ́. Kó tó di wípé Zainab gbà láti fẹ́ àfáwà Zaid bin Haritha, ìgbà tí ó lọ bá nàbí wípé kánàbí gáìdì òun pé ta ni kóun fẹ́ nínú àwọn ọkùnrin Quraysh tí wọ́n ń bá òun àti Zaid tó wá bá òun. Ànábì wa gba Zainab bintu Jahsh níyànjú pé ìbá sọ fún ọ pé kó o fẹ́ Zaid bin Haritha. Zainab wa sọ wípé mi nífẹ̀ẹ́ rẹ̀, ìfẹ́. Bó ṣe wá sọ báwọn tó wá bínú lọ, bọ́lọ̀ ti sọ àyàkalẹ̀ ní Al-Qur'an. Ọlọ́run bá sọ pé wa ma kana li mu'min wala mu'mina idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahum al-khiyaratu min amrihim. Ọlọ́run ní nígbà tí Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n bá ti pàṣẹ pé báyìí ní kẹ́ ẹ ti ṣe nǹkan, kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin kó tó wá sọ wípé n tó ń fẹ́ nì òun ò ní ṣe tọ́lọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ pàṣẹ. Ìgbà tí àyà ìdé ti gbọ́ Zainab bintu Jahsh pé àyà ti sọ̀kalẹ̀ nítorí ìṣesí tó ń ṣe sí òjíṣẹ́ Allah, báyìí ni ó ti ránṣẹ́ sí òjíṣẹ́ Allah kò ń ṣe tán láti fẹ́ Zaid bin Haritha, ni ànábì fi wá ṣe nìkáhù láàrin àwọn méjèèjì. Ìgbà tí wọ́n wá fẹ́ra wọn, Zaid bin Haritha àti Zainab bintu Jahsh, àwọn méjèèjì di tọkọ-tìyàwó, wọ́n fẹ́ra wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí tọkọtaya téèyàn jọ ń gbé papọ̀, àwọn àṣesí kò máa jẹyọ tí ẹnìkan ò ní nífẹ̀ẹ́ ní àwọn méjèèjì. Ẹni tí ìṣesí tó ń ṣe tí ò wá tẹ́ lọ́rùn, òun náà ni pé Zainab ní í ṣe àwọn àṣesí kan tí kò tẹ́ Zaid bin Haritha lọ́rùn. Àwọn àṣesí Zaid bin Haritha ń gbìyànjú láti pa mára, ṣùgbọ́n kò rọrùn fún láti ṣe bẹ́ẹ̀. Ó wá lọ sọ́dọ̀ Rasulullah sallallahu alaihi wasallam. Wa kana Zaid yashtaki ila nabi sallallahu alaihi wasallam. Yóò wá lọ sọ́dọ̀ Ànábì, yóò lọ máa complain mẹ́ta àdínìhà nínú àwọn ìmọ̀ kọjá ẹnu àlàsọ́kọ rẹ̀ tí máa ń ṣe. Wa shiddata lisanihi
àti pé kó ahọ́n rẹ̀ ti lé sókè lórí ọkọ rẹ̀ kó máa sọ̀rọ̀ sàkàsàkà pé sọ ahọ́n rẹ̀ láti lálé ọkọ láti sọ̀rọ̀ tí ò dá sọ́kọ irú ìṣesí báyìí níbẹ̀ lára Zainab bint Jahsh ló ti báyìí wa yukhbiru Rasulullah sallallahu alaihi wasallam bi azmihi ala tatliqiha Zaid bin Haritha wá sọ fún òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam wípé èrè òjíṣẹ́ Allah èmi ò lè fara dà sí Zainab máa o èmi ó kọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ìlọ́wọ́ obìnrin ìfẹ́ máa ṣe kí ni máa kọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ìlọ́wọ́ obìnrin ìlọ́fẹ́ obìnrin tó bá ti wá sọ báyìí fún Rasulullah fa amarahu nabiyyu sallallahu alaihi wasallam bi taqillah bi an yattaqillah àbí wàá paláṣẹ kókó páyọ̀ Ọlọ́run ọba o àbí ní páyọ̀ Ọlọ́run ọba o tó ti báyìí wala tatliqaha bákan náà má kọ̀ sílẹ̀ àbí paláṣẹ kókó má kọ̀ kó sàmà fẹ́ ó ti yé bẹ́ẹ̀ sì ni Rasulullah sallallahu alaihi wasallam àyà ti wá ní ṣáájú àyà tarakùnrin nǹkan Suratul Ahzab Quran chapter 33 verse 37 to 39 to 40 37 to 40 Suratul Ahzab àyà tarakùnrin nǹkan yìí la ilaha illallah Muhammadur Rasulullah tó ti yé àyà tarakùnrin nǹkan yìí Ọlọ́run ti sọ nínú àyà yẹn nínú sura yẹn wípé Zaid bin Haritha yóò kọ ìyàwó ẹ̀ sílẹ̀ èrè ànábì ló sì fẹ́ Zaid bin Haritha yóò ṣe kí ni yóò kọ ìyàwó rẹ̀ sílẹ̀ èrè ànábì ló sì fẹ́ Ọlọ́run ti sọ àyà yẹn wá yìí ti wá bá nàbí pé nǹkan yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tí nǹkan yẹn wá ń mú láti ṣẹlẹ̀ tí Zaid wá ń kọ̀ tó wá ń complain nípa ọkọ rẹ̀ tó wá ń sọ nípa ìyàwó rẹ̀ tó wá ń sọ fún Rasulullah kàkàtà náà bí ó fi wò pé tó bá ti mọ̀ pé ó fẹ́ kọ̀ọ̀kọ̀ ànábì ń tira ànábì wá ń sọ fún wípé ara mọ́kọ̀ jó mọ̀ bẹ́ lọ́dọ̀ rẹ̀ kí ló fà á Rasulullah ń páyà káwọn yẹn bá máa sọ wípé Rasulullah ló ń fẹ́ yàwó ọmọ rẹ̀ ànábì wá ń ṣe kíni ànábì wá ń páyà wá ń sọ bẹ́ẹ̀ fún Zaid bin Haritha pé ara sáàjì máa bẹ lọ́dọ̀ ẹ̀ báyẹn máa bá lò pẹ̀lú sùúrù ìwọ máa bá ṣe pẹ̀lú sùúrù ànábì sáà ń sọ bẹ́ẹ̀ fún Zaid bin Haritha àkáyà yẹn o tálọ̀ ti sọ ọ́ lẹ̀ fánàbí àti bọ́lọ̀ ti padà wà bá Rasulullah wí lórí ìṣesí yẹn pé a sọ fún ọ pé kó o ṣe nǹkan ó wá ń tijú àwọn èèyàn sọ́nà ní ẹkọ́ tijú ni àbáwọn èèyàn tó ti yé Ọlọ́run wá padà bá Rasulullah nínú àyà yẹn àwọn rí ohun òtún bẹ́ẹ̀ torí wípé àbòsí tán fẹ́ ṣe àti ìrújú tán fẹ́ gbé wọnú Islam láti fi kó bá àwọn mùsùlùmí lẹ́mi wọ́n sọ fún wa gbogbo wọ́n tó jẹ́ wípé ládùúgbò tó ń gbé òrí wà sí lọ kó ṣera rẹ o ìjọ tí ìrújú bá dé òbẹ́ lọ́n fún ọkọ́ lọ́mọdé kó bá lọ bọ́ọ̀lù ṣe jẹ́ mùsùlùmí láì ní gbẹ́sìn ẹyé ẹ̀sìn ò ṣeé ṣe láì ní mà tó ti yẹ ẹ̀sìn ò ṣeé ṣe láì ní mà ó tẹ́tẹ́ ní kó wá ìmọ̀ ẹ̀sìn rẹ torí gbá tíjọ́ tí ìrújú bá dé kó mọ̀ jẹ́ pé yóò gbé ọ lọ bẹ́ẹ̀ sì ní tẹ́tẹ́lẹ́ ńlẹ̀ Yorùbá náà wọ́n ti máa ń sọ wọ́n ló bí ò lẹ́sìn bí tó mi bá ti yà sí náà lẹ́sìn ẹ̀ la ilaha illallah Muhammadur Rasulullah gbogbo ẹ̀ tí máa ń sọ wọn kó bí ò lẹ́sìn wọ́n sọ wọn kó lálùjẹ́ náà ní o gbogbo ẹ̀dá tí bá ti ń kéde fún ọ pé ó bí o lẹ́sìn bí wọ́n bá ti yà sí náà lẹ́sìn wọ́n sọ fún ọ pé ó bí o lálùjẹ́ náà iná náà nílé wọn la ilaha illallah Muhammadur Rasulullah tó ti yé báyìí ṣùgbọ́n gbọ́dọ̀ wá ìmọ̀ ẹ̀sìn ẹ̀ torí ijó òrùjú ní wọlé tí evangelist Ezekiel inú àgbé jáde tí ń fọ́n kálẹ̀ fáwọn èèyàn tó ti yé Ọlọ́run wá pa ànábì láṣẹ Ọlọ́run wá bá ànábì rí lórí ìṣesí rẹ̀ Ọlọ́run sọ wípé wa in taqulu lilladhi an'ama Allahu alayhi wa an'amta alayhi ìgbà tí Ọlọ́run ọba tí ń bá sọ tó ń bá ọ sọ̀rọ̀ tọ́lọ́run sọ fún rẹ̀ Rasulullah ẹni tó yẹ pé Ọlọ́run ọba parí ìdẹ̀ra rẹ̀ lórí pẹ̀lú kó sọ di mùsùlùmí yun Zaid bin Haritha ọ̀rọ̀ yẹn Zaid bin Haritha ní ìgbà wípé ẹni tí Ọlọ́run ọba parí ìdẹ̀ra rẹ̀ lórí tọ́lọ́run nípò kèfèrí tó wá sọ di mùsùlùmí wa an'amta alayhi tí Ọlọ́run bá tó wá lo ìwọ náà gẹ́gẹ́ bí Rasulullah pẹ̀lú kó ń gbé lábẹ́ ìdarí rẹ̀ ó wá padà jẹ́ tí ó bọ́kùn ẹrú lẹ́rú rẹ̀ ó padà jẹ́ tó di mùsùlùmí ó padà jẹ́ tí ń ṣe Islam ó padà jẹ́ tí ànábì nífẹ̀ẹ́ sí tẹ́bi pé wọ́n fi máa ń pe Zaid bin Haritha ní hibbu Rasulillah Zaid bin Haritha máa pè ní hibbu Rasulillah ìyẹn ni wípé olólùfẹ́ ànábì ẹni tá ànábì nífẹ̀ẹ́ gidi gan ìfẹ́ ànábì Zaid bin Haritha bú ayé débi pé ànábì tó padà nífẹ̀ẹ́ ọmọ tó tún bí tí wọ́n pè ní Usama bin Zaid gba láti máa gbọ́ ọkọ̀ Usama bin Zaid
wọ́n máa ń pè ní alihibbu hibbi rasulillah, hibbi rasulillah, ọmọ olólùfẹ́ rasulillah tó ti yé. So ànábì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ gan. Ọlọ́run wá ní wa ani amta alayhi, tí wọ́n náà nífẹ̀ẹ́ sí, amsik alayka zawjak, ó wá ń sọ fún ẹni yẹn, ó ń sọ fún Zayd bin Haritha wípé amsik alayka zawjak, fẹ́ ìyàwó rẹ̀ má kọ̀ o. Ọlọ́run sì ti pọ́ láṣẹ kó o sọ fún pé ó tó wá ti fẹ́ kọ̀ kó o fílẹ̀ kó jẹ́ kó kọ̀ kí wọ́n padà fẹ́, torí hikma tó lóun padà mú jáde nínú rẹ̀ tá a padà sọ. Ọlọ́run wá ní wattaqillah, táyọ̀ Ọlọ́run ọba tó ti yé báyìí. Ọlọ́run bẹ Zayd àwọn Rasulullah sallallahu alaihi wasallam sọ fún Zayd bin Haritha pé wattaqillah, táyọ̀ Ọlọ́run ọba má kọ̀ ìyàwó rẹ̀. Wa tukhfi fi nafsik, Ọlọ́run ní eré ànábì wa tukhfi fi nafsika, ó ní ma Allahu yubdihi, in tọ́lọ́run bá ti ṣàlàyé rẹ̀, tọ́lọ́run ti sọ fún eré ànábì pé yóò ṣẹlẹ̀, eré ànábì wá pamọ́ sínú báyà rẹ̀, ó ṣe kíni, ó ṣàlàyé rẹ̀ fún Zayd bin Haritha. Kí ló fàtà níbi fi ń ṣe bẹ́ẹ̀? Ọlọ́run wá mú àṣírí yẹn wá ń bẹ̀. Ọlọ́run bá sọ wípé watakhsha nas, òun páyọ̀ ọmọ èèyàn, wallahu ahaqqu an takhshahu, Ọlọ́run ló sì lẹ́tọ̀ọ́ kó o máa páyà. Ìrẹ́ Rasulullah, má páyé èèyàn, má ti jú àwọn èèyàn débi wípé owó àmọ́ ń tá a sọ fún ọ pé kó o ṣe, ó wà gbé ìdílé òní ṣe. So Ọlọ́run wá tú àṣírí tí Ọlọ́run ti sọ fún Ànábì pé yóò padà ṣẹlẹ̀, Ọlọ́run wá tú àṣírí nínú àyà yẹn. Ọlọ́run èmi nìkan ló yẹ kó máa páyà, má páyà nǹkan tó ń bẹ èèyàn kan ó sọ, má páyà nǹkan tó ń bẹ èèyàn kan ó ṣe. Jẹ́ kí Zayd bin Haritha kọ Zainab bint Jahsh, kí wọ́n wá padà fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ní táwa fẹ́ lórí nínú ìdájọ́ wa lọ́dọ̀ tiwa tá a fẹ́ fún ọ nìyẹn. Tó ti Ọlọ́run wá sọ bẹ́ẹ̀. Ọlọ́run wá padà ní falamma qada Zaydun minha, nígbà tí Zaidu tó wá ṣe kíni, tó wá fi ìyàwó ẹ̀ lẹ̀ tí ò fẹ́ má. Tó ti báyìí falamma qada Zaydun minha wataran, nígbà tí Zaidu wá padà fi ìyàwó ẹ̀ lẹ̀ tí ò padà fẹ́ má. Ọlọ́run ní zawwajnakaha, Ọlọ́run ní àwa fẹ́ Zainab fún rẹ̀ Rasulullah. Tó ti báyìí zawwajnakaha, Ọlọ́run ní afẹ́ àwa gangan, àwa fẹ́ Zaidu, afẹ́ Zainab bint Jahsh, afẹ́ fún rẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ wá máa wò, Ọlọ́run wá pamọ́ kí ni hikma tó ń bẹ níbi kájọ fẹ́ra wọn, Ọlọ́run wá pamọ́, ṣùgbọ́n pásítọ̀ yóò rí náà rí torí ìrùjú tán fẹ́ bí sínú ọkàn àwọn èèyàn. Kí wá nídìí tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀? Ọlọ́run wá ṣàlàyé. Ọlọ́run ní likay la yakuna ala al-mu'minin harajun, Ọlọ́run kí wọ́n bá máa sí aburú bẹ̀ fún mùsùlùmí, kí wọ́n bá máa sí mùsùlùmí, kí wọ́n bá máa sí aburú, kí wọ́n bá máa fojú aburú wò fún mùsùlùmí fi zawaji adiyaihim, pé wọ́n fẹ́ ẹni tí wọ́n gbàtọ́, wọ́n fẹ́ ìyàwó ọmọ ẹni tí wọ́n gbàtọ́, kí wọ́n bá sábúrú bẹ̀ fún mùsùlùmí. Ọlọ́run ní ìdí náà tá a fi ní kí Zayd, kí ìyàwó tó bá ti fi ilẹ̀ kí Ànábì fẹ́. Hikma tó wà ń bẹ nìyẹn tí Ọlọ́run bá Ta'ala tó fi ní kí ìrìn àjò náà rìn bó ti rìn, tó ti báyìí. Ọlọ́run wá ní idha qada minhunna wataran, nígbà tí ìyá ọmọ yín tẹ́ gbàtọ́, alágbàtọ́ yín tó bá ti kọ ìyàwó ẹlẹ́tọ̀ọ́ lòun ò fẹ́ má, kò sábúrú lẹ́fẹ́ yẹn tẹ́ jẹ́ alágbàtọ́ tẹ́ gba ọmọ yẹn ọkùnrin yẹn tọ́, kẹ́ ẹ padà fẹ́ ọmọ obìnrin tí ó ṣe kíni tó fẹ́ ọmọ ọ̀dọ́ yín yẹn. Ọlọ́run ní kò sábúrú lẹ̀ pé kó ṣẹlẹ̀. Tó ti yé. So eléyìí ni nǹkan tọ́lọ́run bá ṣe nínú àyà yẹn. Bẹ́ẹ̀ sì nínú Islam, arákùnrin evangelist Ezekiel Noah tẹ́tí kò gbọ́ dáadáa. Nínú Al-Qur'an Karim, Ọlọ́run bá ṣe àwọn obìnrin kan léèwọ̀, èyí tó jẹ́ sí pé a gbọ́dọ̀ fẹ́ wọn. Nínú rẹ̀, òun náà ni ọkùnrin ọmọ wa tó jọkùnrin, ìyàwó tó bá fẹ́ nínú àwọn muharramat minan nisa, nínú àwọn obìnrin tí wọ́n ṣe léèwọ̀ tó jẹ́ báyìí abadan tá à ní fẹ́ wọn láíláí, òní wọ́n wà. Ó ti yé báyìí. So bóyá tẹ́ ẹ̀ bá rí iná ríyùn, ẹ lọ sínú Al-Qur'an Suratul Nisa aya 23. Ọlọ́run bá ti ọlá rí dájú lọ sọ bẹ́ẹ̀. Ọlọ́run bá sọ wípé wa halailu abnaikum, Ọlọ́run àwọn àháìlù tó ti àwọn ọmọ tó jẹ́ wípé ìyàwó ọmọ yín, wa halailu abnaikum, àwọn ìyàwó àwọn ọmọ yín. Al-halailu yẹn jámù ló jẹ́ fún halila. Àwọn olùmọ̀ sọ pé wọ́n máa ń pe obìnrin ní halila, wọ́n ní ìdí ni wípé
obìnrin tọkùnrin kan bá ti so yìgì rẹ̀ ọkùnrin ní òtún lẹ́tọ̀ọ́ sí máa fi máa ń pe obìnrin ní halila sọlá wa ń sọ ọ́nù suratul nisa aya 23 ọlọ́run bá sọ pé wa halaili abinaikum àwọn obìnrin tí wọ́n jẹ́ ìyàwó fún àwọn ọmọ yín tó gbé alladina min aslabikum nínú àwọn ọkùnrin tó yẹ wípé ẹ̀yin gangan lẹ bí ọmọ tó jáde látara yín àwọn ìyàwó wọn ọlọ́run àṣẹ wọn ní àwọn òfin kẹfẹ́ wọn. Zaid ibn Haritha èyí náà ti sọ pé adopted child ni so wá jẹ́ nínú àwọn ọmọ tó jẹ́ pé kó jáde látara àbára di Rasulullah tó ti báyìí ìyàtọ̀ ń bẹ láàrin ọmọ ọ̀dọ́ nílẹ̀ Yorùbá àtọmọ téèyàn bí èèyàn máa nífẹ̀ẹ́ ọmọ ẹrú ọba tí ń bẹ lọ́dún èèyàn ọmọ àgbàtọ́ nígbà míì èèyàn máa nífẹ̀ẹ́ sí ju ọmọ téèyàn fi fún èèyàn lọ ṣùgbọ́n wúfẹ́ tó wù kó ní sí o ò lè gbé ẹ̀tọ́ rẹ̀ gangan kó gbé fún un kì í sábà rí bẹ́ẹ̀ tó ti báyìí kì í sábà rí bẹ́ẹ̀ kì í wọ́pọ̀ tó ti báyìí kì í wọ́pọ̀ kó tákàtúndé yóò bí tí ó wà ní dúkìá mi ẹ bá ń gbé fẹ́rù mi tí ò bá fi ẹ̀sìn pin ẹ bá ń gbé fún ẹrú mi tàbí ọmọ ọ̀dọ̀ mi dípò kó gbé fọ́mọ rẹ̀ bóyá ó rí pé akótílétà lọ́mọ yẹn tó ń bá lọ tán irú ọmọ yìí kò ní tẹ́yìn ọ̀sẹ̀ tó ti báyìí bá ń kó fún ṣùgbọ́n yóò tako ṣẹ̀ríà tó ti báyìí so nínú àdámọ́ náà ọmọ tó bá jẹ́ àgbàtọ́ tá àgbàtọ́ àìkí fi wí ọmọ tó jẹ́ pàwà gangan la bí ọmọ tí Rasulullah bá bí ìyàwó tó bá fẹ́ haramu ní fànàbí kò fẹ́ Rasulullah sallallahu alaihi wasallam kò sí lọ́mọ ọkùnrin kankan tó dàgbà tó èjì pé yóò fẹ́ yàwó tó ti kò ní ọmọkùnrin kankan Zaid ibn Haritha ọmọ tánàbí gbàtọ́ ni ọmọ ọ̀dọ́ ni Ọlọ́run bá ti sọ májẹ̀mú ọ̀rọ̀ tó fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ láàrin rẹ̀ Ọlọ́run nídìí níta fi ní kí ànábì fẹ́ Zainab bintu Jahsh ní wípé kí ó má bàa máa sábúrú bẹ̀ fún àwa mùsùlùmí nígbà tá a bá gba ọmọ kan tọ́ tó jẹ́ ọkùnrin kò sí ní tó burú tó bá fẹ́ yàwó tó wá kọ ìyàwó ń sílẹ̀ káwa padà fẹ́ tó ti yé báyìí torí pé obìnrin yẹn ní àjèjì náà sì ló jẹ́ sí wa kì í sọmọ wa ṣùgbọ́n ìyàwó ọmọ wa náà ni ìyàwó ọmọ wa náà ni tó ti yé bá ṣe ń bá ọmọ wo obìnrin lò bẹ́ẹ̀ láti bá ìyàwó ọmọ wa náà lò tó jẹ́ sí pé ìyàwó ọmọ èèyàn kò sínú àwọn ọmọ obìnrin tó lè bojú fún yàn bẹ́ẹ̀ bá ní ọmọ ọkùnrin ó wá fẹ́ ìyàwó yìí ò gbọ́dọ̀ máa bojú fún bàbá ọkọ rẹ̀ tó ti yé báyìí kò nídìí kó bojú fún bàbá ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe lè bojú fún bàbá rẹ̀ kò ní lè bojú fún bàbá ọkọ ẹ̀ tó gbé bàbá ọkọ rẹ̀ haramu ní kó lóun fẹ́ ìyàwó ọmọ rẹ̀ tó ti yé báyìí tó lè ní in tó kílẹ̀ dáadáa ní ẹ̀sìn tiwa tó ti yé Rasulullah sallallahu alaihi wasallam tó ti yé wọn ò fẹ́ ìyàwó ọmọ wọn ẹni tí wọ́n fẹ́ ó ní obìnrin mùsùlùmí tí wọ́n lẹ́tọ̀ọ́ láti fẹ́ nígbà tẹ́nìkan bá fẹ́ tẹ́lẹ̀ tó wá kọ̀ sílẹ̀ káwọn náà sì fẹ́ padà tó ti báyìí gbogbo alálẹ́tọ̀ọ́ sí wọlé òun mùsùlùmí ọmọ ìyá wa kan kọ ìyàwó ẹ̀ sílẹ̀ alẹ́tọ̀ọ́ àti fẹ́ padà kò sáà ní wà ń bẹ̀ lásán bẹ́ẹ̀ ni Rasulullah sallallahu ti ṣe Ọlọ́run ajé kánàbí máa fẹ́ Zainab bintu Jahsh nítorí kíni nítorí pé Ọlọ́run fẹ́ bírèkì irú ìjẹ́ tàbánà adoption pé ká máa pé láńgbájá ọmọ mi ni Ọlọ́run bá kọ̀ tó ti báyìí Ọlọ́run bá kọ̀ tó Ọlọ́run bá tí ó láre dájú ló ṣe ní haram fáwọn mùsùlùmí ká máa ṣàfihàn ọmọ tí èso ọmọ wa ká máa ṣàfihàn sára wa tó ti yé so ilé ni àwọn àlàyé tí ó wà ní agbani ìbèyí Zaid ibn Haritha so kì í sọmọ Rasulullah sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì tí ní ọ̀rọ̀ tó yẹ ká tó clear fún evangelist Ezekiel Noah ni wípé ẹ lọ túbá dáadáa ẹ fi ẹ̀sùn tí èsè ti Rasulullah kan ẹ wá túbà òkú kan wá tó ti yé báyìí ẹ túbà òkú kan wá ṣùgbọ́n ẹ̀sùn tẹ́ ẹ fi kàn ẹ lọ sọ́ra ń bẹ̀ torí wípé àwa mùsùlùmí àyè kí ń tanú bá ìjà nàbí kankan torí pé gbogbo wọn lágbà bá nàbí Ọlọ́run bá ní ànábì Isa alayhi salam ìgbàgbọ́ táwa ní nínú rẹ̀ ó ju ìgbàgbọ́ tẹ́yìn ní nínú rẹ̀ lọ tánàbí Isa bá sì padà wá sáyé yóò padà takò yín torí pé ẹ ti parọ́ mọ́ ànábì Isa yẹn gan ẹ̀ńtẹ́rẹ́ nígbàgbọ́ ń bẹ̀ in tó ń sọ ẹ kú lórí rẹ̀ in tí ò sọ tó sì kórìíra lójú ayé rẹ̀ ẹ wá fi ń rinlẹ̀ fún nípò gangan ni ó lẹ́tọ̀ọ́ sí ànábì Isa yìí kì í ṣe ọmọ Ọlọ́run ànábì Isa yìí kì í sọ Ọlọ́run tó ti yẹ ànábì Isa yìí kì í sọ ọmọ Ọlọ́run kì í sì sọ Ọlọ́run òjíṣẹ́ kan náà àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ni
ìdá tó náà ń gbà da ìdá ẹ̀mí mímọ́ ni ní táwa mùsùlùmí òdì náà tó kó wà ní Kùránì wa ó wà ní hadith kódà ànábì sọ papọ̀ mọ́ asbabu dukhulil janna àwọn okùnfà tó yóò fi rálù janna wọ̀ ànábì sọ papọ̀ mọ́ ànábì ni man qala la ilaha illallah man qala la ẹni bá sọ gbóná la ilaha illallah wa anni rasulullah tó gbà pé mi èmi yóò òjíṣẹ́ Ọlọ́run bá ní mi wa abduhu àtẹrúsìn rẹ̀ wa anna Isa bin Maryam abduhu wa rasuluhu ó sì tún pápá níbi Isa ẹrú Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run bá ní wa kalimatuhu alqaha ila Maryam gbólóhùn kan ni tọ́lọ́run bá Maryam sọ wa ruhun minhu ó sì tún jẹ́ mọ̀ọ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba adkhalahu Allahu al-jannata ala man kana min al-amal Ọlọ́run Ọlọ́run fi wé ní bẹ́ẹ̀ sínú ọgbà àlùjánnà kó tù kí sí ẹ̀lú kéré tó Allahu akbar ẹwà gbọ́ àwọn mùsùlùmí gbàgbọ́ wa ní wípé àníbi Ìsá o agbọ́dọ̀ gbà pé abudun min ibadillah ẹrú kan náà àwọn ẹrú Ọlọ́run ọba ni rasulun min rusulillah bákan náà ni pé òjíṣẹ́ kan ni nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba tí ọlá rí ga jùlọ eléyìí láti ìgbàgbọ́ tó clear gan eléyìí ni ìgbàgbọ́ tó wà sọ́ọ́fí tó ti yẹ ìgbàgbọ́ tó clear tó má dáadáa òun náà ní ìgbàgbọ́ tí a sọ yìí sọ abẹ́ náà bá tí ọlá rí ga jùlọ kí ó jẹ́ kí àjọgbó àgbọ́yé ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti fẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ má gbẹ̀tàn jẹ́ ànábì Ìsá alayhi salam òjíṣẹ́ Ọlọ́run ọba ni kì í sọ ọmọ Ọlọ́run bákan náà òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam wọn ò fẹ́ ọmọ wọn wọn ò fẹ́ ìyàwó ọmọ wọn tó ti bẹ́ẹ̀ obìnrin tí àwa náà lẹ́tọ̀ọ́ rú rẹ̀ tó bá ṣe lọ́dọ̀ ti wa agba ọmọ kan tọ́ ó wá fẹ́ ìyàwó ó wá tọ̀ láàkì ìyàwó yẹn àwa náà láǹfààní àti lè fẹ́ wo obìnrin náà tó ti yé báyìí aláǹfààní rẹ̀ nǹkan ẹ̀kọ́ tí Islam fẹ́ kó wa nínú ìtàn yẹn náà nìyẹn so mi mọ bí adopted child yóò ṣe wá di epo wípé nílẹ̀ Yorùbá gan tí ó wá di epo wípé ó ti di ọmọ wa tó yẹ sí wípé àwọn nǹkan kan bẹ tá a gbọdọ̀ ṣe pẹ̀lú rẹ̀ ẹ má ṣàbòsí má ẹ má ṣe àbòsí má tó ti yé báyìí lágbára ọlẹ́ jẹ́ ká fún wa ní ìyọ̀ǹda àwa tí a bá wà ní ìta so láti ní àǹfààní láti tábà lè pè wọlé orí nọ́mbà tá a lè pè sí àfi síta àwọn àdúgbò ìkó bá wa ṣiṣẹ́ lórí nọ́mbà ẹ bá wa gbé nọ́mbà tí àwọn èèyàn tí wọ́n lè pè sí bá wa gbé síta nọ́mbà tí a pè sí tá láǹfààní láti darapọ̀ mọ́ wa ní orí ètò ẹ jẹ́ kí a pè sí orí nọ́mbà náà ni wọ́n ti fi sí ojú ìwòran wa yìí nǹkan tí a lè fẹ́ lọ́dọ̀ wa tí a fẹ́ kí a sọ òun náà ni wípé kí ni ìmọ̀ràn ní àti fáwọn mùsùlùmí tí wọ́n ń gbọ́rọ̀ lẹ́nu àwọn Christian yìí kí ni ìmọ̀ràn wa ní ìmọ̀ràn tá a lè gbà wọ́n gẹ́gẹ́ bíi pé ọmọ ìyá wa nínú ẹ̀sìn kí làwọn ìmọ̀ràn tí a lè gbà wọ́n ilé ìkúsí pàtàkì púpọ̀ kí a fi gẹ́gẹ́ ara wa àbákan àwọn tá a bá láǹfààní láti lè wá sí òkè àwọn á láǹfààní láti gbé wa wá sí yẹnsì wa náà darapọ̀ mọ́ lórí ètò náà á fún wa ní غرباء وارتضيناها شعارا للحياة إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباه إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباه غرباء 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 لن نبالي بالقيود بل سنمضي للخلود لن نبالي بالقيود بل سنمضي للخلود فلنجاهد nọ́mbà tí a láǹfààní àti pèsè òun náà ló ti wà lójú screen wa 09058712574 nọ́mbà tí a láǹfààní láti pèsè àwọn èèyàn sọ pé nọ́mbà yẹn ò láǹfààní àti wọlé àdúgbò ẹ̀jọ̀ bá wa change nọ́mbà yẹn bá wa change nọ́mbà tí ó wà lójú screen yẹn wọ́n ní nọ́mbà náà ò láǹfààní àti lè wọlé bá wa change nọ́mbà náà nọ́mbà tí a lè pèsè ẹ jẹ́ kí a pè fún wa nọ́mbà tá a láǹfààní láti lè pèsè tí a bá fẹ́ pè wọlé òun náà ni 091 55 11
8848 nọ́mbà tí aláǹfààní àti èpè sí 09155118848 òun náà ní nọ́mbà tí aláǹfààní àti èpè sí wọ́n ti bá wa gbé wá sójú screen wa o nọ́mbà tá aláǹfààní àti èpè sí òun náà ní ó wà ní ojú screen wa yẹn kí náà fẹ́ ká sọ̀rọ̀ ní lórí òun náà ní wípé kí ni ìmọ̀ràn wa fún àwa tí a jẹ́ mùsùlùmí kí ni ìmọ̀ràn wa tá a lè gba àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn tó jẹ́ wípé òye kí n sábà gbọ́ wáàsí tán bá gbọ́ àwọn ọ̀rọ̀ òrùjú tí àwọn ẹni fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣé àwọn náà ò ní padà di ẹni tí àwọn ò máa tẹ̀lé ìlànà àti àwọn nǹkan tí àwọn èèyàn máa ń sọ àwọn èèyàn ń sọ̀rọ̀ lórí Ọláníyì Àdìsá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ọlọ́ba sẹ́yìn ẹ̀sán lórí ẹ bá wa pín káàkiri fún gbogbo àwọn mùsùlùmí nọ́mbà tí àwa tí a bá láǹfààní láti lè pè wọlé tí a fẹ́ bá tí a lè bọ́ sí ojú móhùnmáwòrán tí àwọn tó dáre máa rí wa báyìí líǹkì náà wọ́n ti wọ́n bá wa fi sí inú comment section báyìí kí àwa náà kí á láǹfààní àti lè wọlé líǹkì náà wọ́n bá wa fi sí abẹ́ comment section wa àmúbọ̀. ونناضل ونقاتل من جديد غرباء هكذا الأحرار في دنيا العبيد فلنجاهد ونناضل ونقاتل من جديد غرباء هكذا الأحرار في دنيا العبيد غرباء 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 كم تذاكرنا زمانا يوم كنا سعداء بكتاب الله نتلوه صباحا ومساء كم تذاكرنا زمانا يوم كنا سعداء بكتاب الله نتلوه صباحا ومساء غرباء 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 alhamdulillah wassalatu wassalamu ala rasulillah láyé àwọn èèyàn sọ fún wa wípé lára líǹkì yẹn ní ohun tí bá wọn fi sí comment section admin ẹjọ bá wa wo líǹkì yẹn wọn mẹ́sẹ̀jì yẹn nígbà wípé líǹkì yẹn àwọn ò tí ì rí ẹ wá fi líǹkì yẹn sí ọ̀dọ̀ àwọn èèyàn ní láǹfààní láti darapọ̀ mọ́ wa. غرباء ولغير الله لا نحمل الجباه غرباء وارتضيناها شعارا للحياة غرباء ولغير الله لا نحمل الجباه غرباء وارتضيناها شعارا للحياة إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباة إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباء غرباء 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 قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء غرباء 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 ليس الغريب هو الذي Naam, alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Àfààní àǹfààní a mú àwọn ìbéèrè bíi méjì mẹ́ta àwọn tá bá ti láǹfààní láti wọlé á ní àǹfààní láti jẹ èrò lágbára ọlọ́pàá tí aláàrẹ gan lórí charge card
lágbára ọlọ́wọ́ ní àǹfààní àti jẹ recharge card 500 naira recharge card. Ìbéèrè tí a béèrè náà ni wípé alákọ̀ọ́kọ́ kí ni orúkọ ìyá Zayd ibn Haritha, kí ni orúkọ ìyá Zayd ibn Haritha? Ìbéèrè alákọ̀ọ́kọ́ kí ni orúkọ ìyá Zayd ibn Haritha? Ìbéèrè alákọ̀ọ́kọ́ náà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fún gbogbo àwọn tí a bá láǹfààní láti ìwọlé báyìí tàbí tí a kílíkì lórí líǹkì yẹn tí a láǹfààní láti darapọ̀ wọn lórí ètò àbí a ti ń lọ lórí afẹ́fẹ́ lọ́wọ́ lágbára ọba ní àwọn ẹ̀bùn tí a jẹ. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé kí ni orúkọ ọmọ tí Zayd ibn Haritha bí fún obìnrin míì, obìnrin tó bí fọyẹ́ kí n sọ, òun náà ni Umu Ayman olópadà fẹ́, ó fẹ́ Umu Ayman yìí báwo ló ṣe jẹ́ gan? Umu Ayman ìkan nínú àwọn ẹrú Rasulullah sallallahu alaihi wasallam, òun náà ni Umu Ayman, ó jẹ́ kan nínú àwọn ẹrú Rasulullah sallallahu alaihi wasallam bọ̀. Umu Ayman nígbà tí Rasulullah sallallahu alaihi wasallam nígbà tí wọ́n pàdánù ìyá wọn, Rasulullah sallallahu alaihi wasallam pàdánù ìyá wọn tí wọ́n pè ní Aminatu bintu Wahab, wọ́n pàdánù nígbà tí Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n jẹ́ ọmọ ọdún 6 tó ti yé òní wọ́n ṣe kéde wọ́n pàdánù ìyá wọn. So nígbà yìí ó ní Rasulullah wá jogún Umu Ayman gẹ́gẹ́ bí dúkìá bàbá rẹ̀. Yóò pé bàbá Rasulullah ti ń ṣe Abdullah bin Abi Talib, Abdullah bin Abdul Muttalib, òun ló ní Umu Ayman, ẹrú Umu Ayman jẹ́ ẹrú fún bàbá Rasulullah sallallahu alaihi wasallam. Sẹ́sìn mọ̀ pé Ànábì ò bá bàbá rẹ̀ láyé, so Umu Ayman wá wà pẹ̀lú ìyá Rasulullah ti ń ṣe Aminatu bintu Wahab. Ó túmọ̀ sí wípé nínú àwọn tó rí Ànábì láti kékeré, tó tọ́jú Ànábì láti kékeré tánàbì fi dàgbà, ó ní Umu Ayman wà. Nígbà tí Ànábì wá di wípé ó di àgbà, tó wá di wípé ó wà lọ́dọ̀ Khadija, Umu Ayman tí ó ń bẹ pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam. Nínú àwọn tó kọ́kọ́ gba ìsìláàmù gbàrà lẹ́yìn Khadija, Umu Ayman jẹ́ kan nínú àwọn obìnrin mùsùlùmí tó kọ́kọ́ gba ìsìláàmù. Umu Ayman yìí wọ́n wá ní Zayd ibn Haritha padà fẹ́. Umu Ayman àti Zayd ibn Haritha padà fẹ́ra wọn. Umu Ayman wá bí ó bí ọmọ kan fún Zayd ibn Haritha, òun náà ni Usama bọ́nù Zayd bọ́nù Haritha, Usama bọ́nù Zayd bọ́nù Haritha, òun ni ọmọ tí wọ́n padà fẹ́, òun ni ọmọ tí wọ́n padà bí. So ilé ní bí ó sì lọ. Wọ́n wá léèrè wípé kí ni orúkọ ọmọ yẹn gan? Òun ni mo ti sọ yìí, orúkọ ọmọ tí mo béèrè. Ṣùgbọ́n bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn jẹ́ ká gbé dáhùn rẹ̀. Kí ni orúkọ ìyá Zayd ibn Haritha? Mo ti sọ nínú ìgbà tí mò ń sọ ìtàn bọ̀ lẹ́ẹ̀kan. Kí ni orúkọ rẹ̀? فارق الديار وودع الأهل، ولكن الغريب هو الذي يجد والناس من حوله يلعبون، ويصحو والناس من حوله ينامون، ويسلك درب الخير والناس في ضلالهم يتخبطون. وصدق الشاعر إذ يقول: قال لي صاحب أراك غريبا بين هذا الأنام دون خليلي. قلت: كلا، بل الأنام غريب، أنا في عالمي وهذه سبيلي. هذا هو الغريب، غريب عند العابثين من البشر، ولكنه عند ربه في مقام كريم. غرباء 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 ولغير الله لا نحمي الجباه، غرباء وارتضيناها شعارا في الحياة، غرباء ولغير الله لا نحمي الجباه، غرباء وارتضيناها شعارا للحياة. إن تسل عنا فإنا لا نبالي بالطغاة، نحن جند الله دوما
دربنا درب الأباه إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباه غرباء 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 لن نبالي بالقيود بل سنمضي للخلود لن نبالي بالقيود بل سنمضي للخلود فلنجاهد ونناضل ونقاتل من جديد غرباء هكذا الأحرار في دنيا العبيد فلنجاهد ونناضل ونقاتل من جديد غرباء هكذا الأحرار في دنيا العبيد غرباء 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 كم تذاكرنا زمانا يوم كنا سعداء بكتاب. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. àwọn èèyàn sọ wípé àwọn ṣáà láti tẹ líǹkì yẹn lọ àìmọ̀ bínú àmì ìmọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àgbẹ̀ tí wọ́n ní àwọn ti padà tún líǹkì náà ṣe ọ̀tàwá láǹfààní sáájú kó tó di pápárí àgbèwà wọlé ṣùgbọ́n tábà láǹfààní tó bá di lọ́la ká má bínú torí tí ọlọ́run bá tí wọ́n láàrin ká jù lọ. àwọn èèyàn sáà ń drop mẹ́sẹ̀gì sí bí gan wípé àwọn fẹ́ tẹ̀ láti wọlé ṣùgbọ́n àwọn ò láǹfààní àti wọlé ká má bínú admin wọ́n ń ṣiṣẹ́ lórí rẹ̀ àwọn náà sì wà lẹ́yìn tí wọ́n ń bọ̀ wọn tí wọ́n wà ká má bínú torí tọ́lọ̀. ẹnìkan sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí mi ní ìsìn wípé àwọn gbádùn ètò ṣùgbọ́n ó wọ àwọn àtọ́wẹ́ pé a lè máa mú ìtàn ìsìláàmù gan wá ìtàn àwọn ànábì ká máa sọ gan lórí ìkànnì lágbára Ọlọ́run ẹ̀yin sẹ́tàǹsì náà àwọn kan ti ń wọlé o àwọn kan ti ń wọlé jẹ́ ká gbọ́n wọlé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, kí lórúkọ yín? Orúkọ mi ni Muhammad Ghazali Abu Halima. Muhammad Ghazali Abu Halima, Ọlọ́run á ṣe dáadáa fún yín. Àṣàlàyé nínú ìbánisọ̀rọ̀ lónìí a sọ nípa ìrújú tí arákùnrin kan tí wọ́n ń pè ní evangelist Ezekiel Noah tí wọ́n ń fọ́n kiri ní orí ilẹ̀ pàápàá lórí Facebook tí wọ́n ń sọ nípa oríṣiríṣi àwọn ìtàn tí kò bá tí ìsara rẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n ń sọ kiri eléyìí sì ni ó lè bí ìrújú tí ó ṣokùnfà pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kó fi Islam sílẹ̀ ìdí ló jẹ́ kí àwa náà ká gbé ìgbésẹ̀ láti ṣe àlàyé ìrújú èyí tí arákùnrin tó fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí mo wá fẹ́ bí lèrè ni wípé kí ni màá yín fáwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó já sí wípé wọn ò pàtàkì ẹ̀sìn wọn èè kí ń gbìyànjú láti gbọ́ wáàsí kí ni màá yín fún wọn àti àwọn mùsùlùmí tó yẹ kí wọ́n nífẹ̀ẹ́ ká máa gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí lẹ́nu àwọn èèyàn báyìí kí ni màá yín fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀. ìmọ̀ràn mi náà alákọ̀ọ́kọ́ náà a kí ẹ̀yin síkì wa jazakumullahu khairan fún iṣẹ́ takuntakun tẹ̀sí kí ọlọ́ọ̀bá àlekè ọlá kó bá lọ́ra ẹ̀mí kó jẹ́ ká yín pẹ́. àmín àmín àmọ́ àtẹ̀yìn náà. ìmọ̀ràn àkọ́kọ́ tí màá kọ́kọ́ gba àwọn ọmọ ẹ̀yẹ́ ẹ̀sìn òun ni pé ẹnìkọ̀ọ̀kan wa náà ká wá ìmọ̀ ẹ̀sìn wa so tá a bá wá ìmọ̀ sí pé ẹnìkan ò mọ̀ pé agbálẹ̀gbẹ̀ fún wa wọ́n mọ̀ pé ilé funfun fún wa tó tá a bá ti mímọ̀ nǹkan so àwa gángan lára a lè mọ ọwọ́ tó yàtọ̀ fún sí a mọ̀ ọwọ́ yàtọ̀. bẹ́ẹ̀ni. so irú evangelist ní àtẹ̀yìn sọ̀rọ̀ yìí ara àbòsí tó ń ṣe lórí ètò ẹ̀ ó ní pé kò kí ń gba àwa mùsùlùmí láàyè káàkiri sórí ètò yẹn tí a lè láyé ibi tó ti ń parọ́ fáwọn a lè tú àṣírí ẹ̀ ẹ̀tọ́ wọn sàn. so ọ̀pọ̀lọpọ̀ àbòsí ló ń ṣe lórí ètò ẹ̀ tó bá ti pé wọn àláyè pé ká máa pè wọlé ni ó máa hàn sáráyé pé irọ́ ló ń pa ẹ̀tọ́ wọn sàn. mo gba àwa mùsùlùmí láàyè
ẹnì kọ̀ọ̀kan wa agbára táwa náà bá ní tí gẹ́gẹ́ bí irú ìgbìyànjú tẹ́yìn náà ṣe báyìí káwa náà ká máa lo àwọn àǹfààní péjì tá a bá ní ká máa fi defend Islam ká máa fi. sẹ́yìn mọ̀ pé arákùnrin tí mò ń sọ yìí ní ọjọ́ Sunday tó lọ yìí àjọ wípé báyìí ṣe pè wọlé èmi náà ṣe pè wọlé tí a ti jọ sọ̀rọ̀ wípé kí n wá láti wá kájọ fi agagbága lórí ọ̀rọ̀ kan kí ni nǹkan tá a jọ fàǹdọ́ náà lọ́hùn òun náà ni wípé ọlọ́run àti ọlọ́run ga jùlọ ó sọ ní Al-Qur'an wípé ànábì Ìsá alayhi salam pé wò pa pé wò sí rí kàn má gbélébùú ọlọ́run gbégun sánmà lọ ó wá ń bi àwa mùsùlùmí léèrè wípé kí lorúkọ arákùnrin tí ọlọ́run fi rú wọn lójú tí wọ́n pa dípò ànábì Ìsá òun lélẹ̀ ní ọ̀rọ̀ tí mo lọ dáhùn ní ọ̀sẹ̀ yìí ní ọjọ́ Sunday tí ń bọ̀ yìí ó wá ní pé ká sọ̀rọ̀ lórí salvation pé Islam kí ló tó fi jẹ́ ẹ̀sìn kan tọ́lọ́run ó tẹ́wọ́ gbà kí ló tó fi jẹ́ ẹ̀sìn kan tí ọlọ́run tẹ́wọ́ gbà náà ní ẹ̀sìn Islam ẹ̀lágbára ọlọ́run táàbà tiẹ̀ láǹfààní àti jókòó láti bá a ṣe irú eléyìí àwa náà sọ wípé ìjọ tí ó bá mú tọ́píìkì bóyá ọ̀dọ̀ rẹ̀ láti ṣe ìjọ táwa náà bá mú tọ́píìkì kó náà máa wò wá sí ọ̀dọ̀ wa ń bì sódà yóò lè fáwọn mùsùlùmí náà láàyè láti lè pè wọlé láti lè challenge torí wípé níjọ́ náà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian ló ń pè wọlé líǹkì táwọn mùsùlùmí yóò láǹfààní àti fi pè wọlé wọn ò jù síta so ara nǹkan tán dáwọ́ nìyẹn líǹkì yẹn wọn kò ṣí ẹ̀rẹ̀ pẹ́ ó ló máa ṣí ẹ̀rẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ kò ṣí ẹ̀rẹ̀ fún mi tí màá lè sẹ́ǹdẹ̀ sáwọn mùsùlùmí pé yín náà pè wọlé o kẹ bí wọ́n léèrè béèrè kẹsàn kò fẹ́lẹ̀ sílẹ̀ so eléyìí náà lára àdọ́gbọ́n ìsọgbọ́n sí àbùsí ni so nǹkan táwọn náà ṣe ni wípé táwọn náà bá fẹ́ wá káwọn náà wá sórí ìkànnì tiwa náà so àwa mùsùlùmí á lè láǹfààní láti lè pè wọlé láti lè bí léèrè béèrè tó yẹ pé kò ní rọrùn fún láti lè dáhùn rẹ̀ nàṣán ìgbélé ní olè rọrùn. ìjọba fún ìlọkọ ọlọ́ba tí wọ́n lè fún lórí. wọ́n ìyá ọkùnrin àmì o. ìjọ mi tẹ́ bá ṣe dìbéètì bẹ́ẹ̀ ṣáà. ẹni. mo níjọ́ mi tẹ́ bá ti fẹ́ bá ṣe dìbéètì. náà. ọ̀pọ̀ wọ́n jẹ́ sí pé àwọn èèyàn ẹ̀ ni wọ́n máa coordinate àwọn èèyàn ẹ̀ nìkan náà máa coordinate dìbéètì yẹn. bẹ́ẹ̀ni. àwọn èèyàn wà ń bẹ̀ àwọn èèyàn náà ẹ mọ̀ wípé inú nǹkan tó contribute sí yẹn ni pé ṣe rí àwọn ẹnu àlesọpẹ́ ẹnu wọn kò torí pé ẹnu ẹ tí ó bá jẹ́ ọ̀tá Ọlọ́run kò ní kó láìláì ṣùgbọ́n mo rí ní àárín wọn wípé wọ́n gbárùkù tí arákùnrin yìí ló jẹ́ kó ní èèyàn kó ní ìyẹn lápá tó fi ń ṣe tí ń ṣe wọ́n gbárùkù tí wọ́n kóra wọn jọ wọ́n gbárùkù tí tó bá ti di program báyìí gbogbo wọn máa pè wọlé bẹ́ẹ̀ ni ò ní fi orí ìkànnì rẹ̀ lẹ̀ títí tó fi parí rẹ̀ tí wọ́n gbárùkù tí wọ́n fọ̀pọ̀ tiẹ̀ ní gbogbo téèyàn fi lè rí nǹkan yẹn ṣe ló ti yé báyìí kódà ó sọ fún mi níjọ́ náà lọ́hùn ó padà pè mí wípé fóònù mi kú bàtà padà ṣe program lọ lẹ́yìn tá a ti lo bí wákàtí bíi mélòó kan fóònù mi padà kú ó wá padà pè mí pé kí ló ṣẹlẹ̀ mú ní fóònù mi kú ó ní bóyá wọ́n ra wọ́n ti lọ sọ pé bóyá àwọn gbìyànjú àti ra náà ó kẹ́ ṣeun pé àwọn gbìyànjú àti ra power bank fún mi náà nígbà tẹ́ bá power bank fún mi bó ni ó ṣe rí ṣe ẹ̀yin náà wò wọ́n ní ṣáúkà wọ́n ní ìyẹ́ wọ́n kẹ́ ìyẹ́ gan púpọ̀ ló ti yé báyìí wọ́n kúnra wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n kúnra wọn lọ́wọ́ so Ọlọ́run kún àwa náà mùsùlùmí Ọlọ́run náà ní ọba tí máa ń kún ni lọ́wọ́ Ọlọ́run káwa náà lọ́wọ́ wala hawla wala quwwata illa billahi al-azim ẹ ṣeun ẹ bá wa share lórí Facebook ẹ bá wa share rẹ̀ fáwọn mùsùlùmí ẹ jẹ́ ká share rẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí ká láǹfààní láti lè máa kí náà ń pè ní Islam àbẹ̀lọ̀ tó láàrin ga jùlọ kó tún ẹnu kọ̀ọ̀kan wá sí a máa dágbére báyìí àbẹ̀lọ̀ nínú àwọn rẹ̀ kí ó tún sí fún wa ní okun àtagbára láti tún lè tẹ̀wájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àbẹ̀lọ̀ kí ó tó kún lọ́wọ́ mọ̀ sí lè ní àsìmọ̀ fún wa wala hawla wala quwwata illa billahi al-azim. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الله لا تلوه صباحا ومساء كم تذاكرنا زمانا يوم كنا سعداء بكتاب